عليم بشرى ولنا يا طبيب الناس من دون المرى oríire fún mi pẹ̀lú rẹ ìdùnnú ńláńlá fún mi pẹ̀lú rẹ tá jẹ́ ọmọ Markazi ìdùnnú wa lóde bí ti dé látàná níbo ni ìdùnnú náà ti sọ̀kalẹ̀ sọ́dọ̀ wa látara Markazi tó ṣe wípé yàtọ̀ bí Banasi min dunil mira yàtọ̀ bí Banasi min dunil mira. Tipẹ́tipẹ́ ni Markazi ti jẹ́ ìwòsàn fún gbogbo ẹni tó ṣe pé ó bá já láàárẹ̀ tó bá wọ ọbẹ̀ tó bá wọnú Markazi At-Talimi Tagége ti bàbá wa Sheikh Adam ló ti pẹ́ tí Markazi ti ń jẹ́ ìwòsàn fún gbogbo ẹni tó bá wọ ọbẹ̀ bẹ́yàn bá jókòó tó bá wọ ọbẹ̀ yóò sì máa wòsàn bẹ́yàn bá jókòó tó bá wọ ọbẹ̀ yóò sì máa dá láàyè àṣẹ́bùṣẹ́rá ká máa yọ̀ ká máa dunnú Markazun ó sì sálẹ̀ ta'alimi qad anqazala kawana bil ilmi rawa anqazala kawana bil ilmi rawa. Markazi tẹ́rí yẹn wọ́n gbé kalẹ̀ nílé ẹ̀kọ́ ni Markazi tẹ́rí yẹn qad anqazala kawana bil ilmi rawa mọ iye àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé tí wọ́n ti dèèyàn nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé tí wọ́n gba Markazi kọjá tọ́lọ́ sí sọ wọ́n dògbò ayé pẹ̀lú pé wọ́n gbànú ọgbà Markazi kọjá tó bá wá rí bẹ́ẹ̀ Markazi ufudi karuhi abadan wala kalimajidul ula bainal mala wala kalimajidul ula bainal mala wala kalimajidul ula bainal mala. Markazi ufudi karuhi abadan láíláí mo fọkàn mi mo fi ilẹ̀ fún ẹ Markazi mo fi ọkàn tèmi mo fi ilẹ̀ fún ọ ní Markazi láíláí torí pé Markazi dẹ̀rín ẹ fi ka àkẹ́tọ́bùn وأرباب النهى قد تخرجت إلى رهب الدنا قد تخرجت إلى رهب الدنا فيك أكتب nínú Markazi tàwí Ọlọ́run ló mọ̀ ya àwọn èèkàn tí wọ́n ti ṣoríire tí wọ́n ti jáde nínú ẹ̀ Ọlọ́run ló mọ̀ ya àwọn paravisos tí wọ́n ti jáde nínú ẹ̀ Ọlọ́run ló mọ̀ ya àwọn dòkítọ́rù tí wọ́n ti jáde nínú ẹ̀ Ọlọ́run ló mọ̀ ya àwọn àfá ńláńláńláńlá tí wọ́n ti jáde nínú ẹ̀ Ọlọ́run ló mọ̀ ya àwọn olóríire tí wọ́n ti ṣoríire nínú Markazi kọ́dítà kharajita ìlà rahabi dùnà Markazi yìí wá mú àwọn èèyàn jáde láti inú ẹ̀ ó wá fi wọ́n hàn káàkiri gbogbo ayé kọ́dítà kharajita ìlà rahabi dùnà kọ́dítà kharajita ìlà rahabi dùnà kọ́dítà kharajita ìlà rahabi dùnà. Pẹ̀lú gbogbo ń ta wá wí pé Markazi ti ṣe láyé pẹ̀lú gbogbo ń ta wí pé Markazi ó sọ àwọn èèyàn dèèyàn látara bíbẹ tí ń bẹ pẹ̀lú bíbẹ tọ́lọ́hun Ọlọ́run wá ní kó jẹ́ pé lónìí bada zaka kọ́dí ohun tí tàlì jámíà àdúpẹ́ fọ́lọ́hun Markazi tá wá wí Ọlọ́run wá ti wá sóore rẹ̀ fún wa látara pé Markazi ti di jámíà ó ti di yunifásitì báyìí kọ́dí ohun tí tàlì jámíà bí kọ̀búlé Markazi ka zaka kàfà bí kọ̀búlé Markazi zaka kafa biqabuli Markazi zaka kafa. Pẹ̀lú ìdẹ̀ra Ọlọ́run àtògo Ọlọ́run àtagbára Ọlọ́run ti ní kí Markazi ti di yunifásitì báyìí ẹ̀já ní alhamdulillahi adúpẹ́ fọ́lọ́run ó wá di yunifásitì bó ti di yunifásitì òun ni ó wá ẹ̀kọ́ tó gbogbo akádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹ̀ bàbá tí wọ́n ń dúpẹ́ pẹ̀lú tító tí Markazi di yunifásitì báyìí kama wá sàdúà fẹ́ni ní tani al-alamatu farhamillahumma qamu saliwara fakharuna
آدم أديب ذو الهجاء فخرنا آدم أديب ذو الهجاء الهجاء فهم اللهم قوم موسى الوراء ọlọ́run mọ́sá bá wa ṣàlékún ìkẹ́ bá wa ṣàlékún ìgẹ̀ fún kọ́ọ̀mù sàlìwàrá dictionary gbogbo ayé òun ni Mọ̀lánà Sheikh Adama èèyàn fẹ́ èèyàn kọ̀ ọlọ́run ti ṣèyí wọn ti mójúkó ń bẹ̀ fakharuna Adam Adibun Zulhijja fáàrí wa ni bàbá wa lágége bàbá wa Sheikh Adama fáàrí tiwa ni nílọrin fáàrí gbogbo ayé ni fáàrí Áfíríkà ni fáàrí Nàìjíríà ni fáàrí gbogbo tí ń jẹ́ ọmọ Markazi pátápátá àfọmọ́àlẹ́ ọmọ Markazi ni ò ní bàbá wa lágége sí fáàrí ohun wọn farhamillahumma qamusa alwara fakharuna Adam Adibun Zulhijja wa zuri shibula mudirul markazi manata bil khairi ya rabbal wara manata bil khairi ya rabbal wara. Bàbá tí wọ́n ń ṣàdúà fáwọn tàná tí wọ́n ti lọ tí wọ́n gbé Markazi kalẹ̀ a máa wá ṣe àdúà fún bàbá wa tòní náà bàbá wa wo ni fanzuri shay'a wanzuri shibula mudirul markazi ọlọ́mọba wa ràn bàbá wa lágége tòní ọlọ́mọsàbá wa ràn wọ́n ṣe ọlọ́mọsàbá wa ṣàánú bàbá wa tòní bàbá wa tó ṣe pé ẹkùn ọmọ ẹkùn tó wù náà ti dẹkùn fanzuri shibula mudirul markazi man ata bil khairi ya rabbal wara ẹni tó ṣe pé pẹ̀lú ọlá pẹ̀lú àníyàn dáadáa tí wọ́n fi tẹ̀lé bàbá wọn pẹ̀lú àníyàn rẹ̀ tíyà rẹ̀ tó bí wọn tí wọ́n fi tẹ̀lé bàbá wọn ló wá jẹ́ kí yunifásitì yọ jáde látara bàbá wa Sheikh Habiballahi Adam Abdullahi lórí tòní ló wá jẹ́ kí yunifásitì wọn ní kó jáde látọwọ́ wọn àlùbáríkà wọn ni ọlá wọn ni iyì wọn ni ipò wọn ni wansuri shibula mudirul markazi man ata bil khairi ya rabbal wara man ata bil khairi ya rabbal wara. Man ata bil khairi ya rabbal wara. Ẹ̀mí gígùn fún bàbá wa lágége má bá ń wí. bil khairi ya rabbal wara. Àlàáfíà tó pọ̀ fún bàbá wa lágége bàbá wa pọ̀ níṣẹ́ àbí wọn pọ̀ àti gbogbo àwọn ẹni ọlọ́run wa máa fẹnu gún wọn wọn fẹnu bú wọn àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá gbà pé iṣẹ́ tó ń gbé lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́run ni irú tọ́lọ́run máa ń ṣe fáwọn tọ́lọ́run máa ń ṣe tí máa ń ṣe dáadáa fáwọn tí máa ń ṣe fún náà ní ṣe fún yìí mana ata bil khairi ya rabbal wara mana ata bil khairi ya rabbal wara. ẹ jẹ́ káwọn èèyàn máa bú wa lọ ká máa bú wa lọ́tún kó máa bú wa lọ́sì káwa sì máa rórí ìrẹsì láyé man ata bil khairi ya congratulations bàbá Mudiru lágége man ata bil khairi ya rabbal wara. من أتى بالخير وانظر شبل مدير المركز وانظر الشبل مدير المركز من أتى بالخير يا رب الورى من أتى بالخير يا رب الورى.